Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ léyìí tí ẹ̀yin ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wà lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell so that gbogbo ìgbà tí a bá ti múrò àwọn sinimá bí eléyìí wá, ẹ máa ní àǹfààní láti rí i. Ǹjẹ́ kí la mú wá fún yín ní ọjọ́ tòní bí kò ṣe ẹ̀tàn? Ẹ̀tàn ni o. Ẹ̀tàn la mú wá fún yín lọ́jọ́ tí òní. Ẹ wọ sórí ìkànnì Yorùbá TV, ìyẹn ní YouTube. Ẹ tẹ̀ síbẹ̀ Òkìkí TV lórí YouTube. Òkìkí TV. Ẹ tẹ̀ síbẹ̀ ẹ̀tàn, ó máa gbé jáde. Àwọn òṣèré ńláńlá ló kópa nínú sinimá yìí. Àwọn bíi Ronke, Odusanyani, Afeez ọwọ́ àti aya rẹ̀ tá a mọ̀ sí Mide ọwọ́ tó tún jẹ́ Martins. Gbogbo wọn ló kópa nínú sinimá yìí. Ẹ ti mọ̀ pé irú ibi tí àwọn wọ̀nyí bá wà, iṣẹ́ tó lọ́pọ̀lọ̀ gidi ni ló máa ń jẹ́. Ẹ̀tàn, ta ló ń tan ara wọn, ta náà ń tàn gan-an. Ta ni ẹ̀tàn bá yé ẹ̀jẹ̀, ta ló ń rán lọ sí ọ̀run. Ẹ wò ó nínú sinimá yìí lẹ ti máa rí wò. Bí mo ṣe sọ, ó wà lórí Òkìkí TV. Ibẹ̀ lẹ ti máa rí sinimá yìí wò. Àbẹ́ẹ̀ rí nǹkan ni. Nígbà tí ó wá lọ́kọ sílé, tí ọkọ wá ń hùwà ta ni ó mú mi, azin tó mú wá pé ta ni ẹ́ gan-an, tó fi di wípé ọmọ tó bí nínú ara ẹ̀ ó dẹ̀yẹ̀ sí i látàrí ohun tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àtọwọ́ ọkọ ló ti wá, tó wá dẹ̀yẹ̀ sọ́mọ tó dẹ̀yẹ̀ sáya, to the extent wípé ó fi lọ lálẹ́ síta tí ẹ̀ náà tún wá bímọ. Wá gbé ọmọ àlè àtaya wá sínú ilé. Táàtì ẹ̀ mọ̀ bóyá ọmọ àlè náà ṣì nítorí àti wà pàkejì àmọ́ ibi tí orí wọn ń bọ̀rùn rè. Tó wá kó wọn wálé tán wá ń gàba lérí ìyàwó òwúrọ̀ èyí tó ti fẹ́ látàrí ohun tó ṣẹlẹ̀ tó jẹ́ wípé ọkọ gan náà ló dẹ̀ fa ohun tó ṣẹlẹ̀ yìí. Ọlọ́run máa gbà wá ni o. Ó máa gbà wọ́n obìnrin wa. Ó dẹ̀ máa gba àwọn ọkùnrin wa náà torí Ọlọ́run Olúwa nìkan ló lè bá ní to ìgbéyàwó ẹni. Ìkejì tó náà wá tún ya pa mí nkú sórí bẹ̀m̀bẹ̀ sọ́kọ̀ tó jẹ́ wípé 200,000 lótìtọ́ la mọ̀ orílẹ̀-èdè wa lè gbọ́. Èèyàn méjì 200,000 kan fi jẹun lọ́jọ́ méjì síbẹ̀ náà ní Nàìjíríà wa burú tó ni. Ọlọ́run kó ṣàánú wa. Ẹ wo nínú sinimá ilẹ̀ ti máa rí. Ẹ sáré lọ sí Òkìkí TV. Ẹ̀tàn ni ẹ tẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ ni ó máa gbé jáde. Ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Tó bá jẹ́ ẹni Ronke Odusanyani nínú sinimá yìí, ṣé ẹ̀ tí ẹ̀ ní yọ̀ǹda ọkọ kó tí ẹ̀ mọ́ bá tiẹ̀ lọ kẹ́ ẹ gbọ́ mọ́ yín kẹ́ ẹ lọ máa tọ́jú ẹ̀ àbí kí lẹ rò? Ṣé ẹ̀ ní yọ̀ǹda ẹ̀? Tó bá wá jẹ́ ẹ̀yin náà ní fámílì kejì tó jẹ́ wípé pàmí nkú sórí bẹ̀bẹ̀ sọ́kọ ni àyájẹ́ sí ọkọ 200,000 kò tó láti sebẹ̀ nínú ilé fọ́jọ́ méjì, láti jẹun nínú ilé fọ́jọ́ méjì tó wá ń fìtìnà tí ọkọ tó bá jẹ́ ìnirú ọkọ bẹ́ẹ̀, ṣé ẹ máa dẹ́rù ẹ̀ síta àbí ẹ máa manage ẹ̀ lọ bọ́kọ ṣe ń manage ẹ̀ lọ? Ẹ wò tẹ́yìn náà bá ṣe ń wọ orí ìkànnì wa for the first time, ẹ má gbàgbé we love you and that is why we want you to be here as well. Ẹ kàn bá wa tẹ subscription button, ẹ tẹ̀ para, ẹ tẹ notification bell tin so that gbogbo ìgbà tá a bá ṣe ń jù báyìí láì ó máa wọ́, ẹ máa rí, ẹ máa gbọ́. Ẹ má wá gbàgbé comment yín ṣe pàtàkì. Ẹ jẹ́ kí n mọ̀